Akúndélé wòyí o, gbogbo bí tẹ́ bá ti ń wò wá. Orúkọ mi ni Núrénì Àṣàmú Ọmọbíbí rẹ̀ yìí. Atọ́nà Yorùbá ta fẹ́ mú wá fún yín lónìí òwe ni o. Òwe náà ni pé tí Yorùbá sọ fún yàn pé ìjímèrè sọ́gi gùn kọ́mọ gungi alájì. Kí ni jẹ́ ìjímèrè? Kí ni jẹ́ alájì? Ìjímèrè máa ń gbé lórí igi o. Alájì á fi ẹ̀fọ́ ilé rẹ̀ sí orí igi. Tó bá ti kọ sára igi báyìí, àwọn èèrà ni máa ń gbénú rẹ̀. Àwọn àgbẹ̀ ó yàtọ̀ sí ikán o, torí kán máa ń kọ́lé sílẹ̀ lẹ́nu ìyẹ̀pẹ̀ náà fi ń kọ́lé tiẹ̀. Ṣùgbọ́n tí ìjímèrè bá fi lè ṣe èsì tó bá tẹ ilé alájì, èèrà máa bò ó. Bẹ́ẹ̀rẹ̀ bá sì ti bò ó, kò sí tí ó ṣe yọ́ba ara ẹ̀ nílẹ̀ lẹ́nu. Tó bá sì ti jábọ́, eré ti bẹ́ dúnlẹ̀ kò ní àmọ́ eré sámọ́. Torí bí ọ̀bọ lòun náà rí, ó máa bẹ́ sórí igi kan sórí igi kejì. Tí a bá ń sọ fún yàn pé kí ìjímèrè rẹ̀ sọ́gi gùn kọ́mọ gungi alájì, bóyá ìwọ́n tó ń pè níyàwó lé gbogbo obìnrin olóbìnrin ládùúgbò ló ń kó kí ló ń tẹ̀lé kí ó fi tiẹ̀ lẹ́tẹ̀ fún ọba ṣe. Nígbà tí ọba sì lọ rèé kan dirun nínú iyọ̀, ìjímèrè rẹ̀ ó ti tẹ alájì lò. La fi ń sọ fún ẹ̀yin ewé wòyí, ẹ ṣọ́ ara yín kẹ́ńdé kójú yóò gbébì kan kí ìjímèrè yín kọ́ sọ́gi gùn kọ́mọ gungi alájì.